akí bàbá wa àgbà níkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà tí Olúwa ní kí wọ́n máa bẹ pẹ̀lú wa ní èní. Eléyìí ń jẹ́ ìdùnnú kan tí ò láfiwé, eléyìí ń jẹ́ ìdùnnú kan tí ò láfijọ. Kí wọ́n láwọn wo ni wọ́n jókòó yìí, kán láwọn wo ni wọ́n wà ń bẹ̀ yẹn, kán láwọn wo ni wọ́n múra déédéé tá nàbí ń dunnú yìí. Sálàlá nàbí dáadáa. Kán wá ní àwọn olùrántí Ọlọ́run ní àwọn Azakir. Lẹ́nìí tíyàn bá lè rìn wọnú ẹ̀mí bàbá Sheikh Isaac Salman Agbargidoma yóò máa rí pé ìdùnnú tó wà nú ẹ̀mí wọn kọjá àjọ tí wọ́n bí wọn. Tíyàn bá lè rìn wọnú ẹ̀mí Mùlánà Sheikh Musliuddin Yunus al-Mubarak, tíyàn bá dénú ẹ̀mí wọn, irú ìdùnnú tíyàn ó fi rú ẹ̀ ní ìwé ní irú ìdùnnú gẹ́gẹ́ tí sẹ́mu tààlà káwọ́lé wọn lórí pọ́nmọ́ mi ni ẹ́ pé èmi ni mo rí irú ìdùnnú tó báyìí. Ọlọ́run má jẹ́ kí ìdùnnú náà ó tán lójú yín láéláé, kó sì má tán lẹ́yìn yín náà. Ọláyé àtàpọ́nlé Ànábì wa Muhammad. Bẹ́ẹ̀ ni bàbá Sheikh Ibrahim Adéyínká kò sí dárúkọ Ọlọ́run kan tí a fẹ́ mọ dárúkọ ju pé bí náà àwọn àgbàlagbà ṣe ń dùn yìí kí inú wọn ó dùn dọjọ́ alẹ́ bẹ́ẹ̀. Lẹ́nu gbogbo àwọn àgbàlagbà wa akí bàbá wa fákàlà ẹ̀ ń pa wá bí ọtí. Lánàá bẹ́ẹ̀ ṣe jókòó tì wá lórí fídì rẹ̀ ten use time yín ẹ̀ dẹ̀ darapọ̀ mọ́ wa àdẹ̀ dá yín mọ̀mọ́ lẹ́ẹ̀kan náà. Lẹ́ni yìí náà ó yẹ ká máa pè yín lórí fóònù pa ti fẹ́ bẹ̀rẹ̀ ni ẹ̀yin ojú yín látú ṣe ń ṣe banners yìí. Ọlọ́run kó jọ kó wọlé Ànábì wa Muhammad. Kò lè yà wá lẹ́nu tí yẹn bá ti lóhùn ṣiṣẹ́ nínú ọ́fíìsì Ànábì bọ́ọ̀rù ẹ̀ ò ti mọ̀ rí nìyẹn. Ànábì ló mọrú ẹ̀san tí ó san yín, kó bá wa san yín lẹ́san tí ó tọ́ sí yín. Bákan náà akíyàwó àgbà nínú ilé ńlá ẹ ṣeun ẹ kú dìde wa. Asbibi barira ufi asbibi wakafani asibibi wabita asibibi Sheikhu Tijani. La ilaha illallah, la ilaha illallah. President wa ní ká kí olùgbàlejò àgbà Sheikh Ahmed al-Mukhtar. A kì í jọlá lùká pè láwọ̀. Irú họ́ọ̀lù wo la lè gbà tí ó lè fìtì Ànábì báyìí? Ó lè fẹ̀ jù yìí lọ, ó lè ní tó rẹwà jù yìí lọ, ṣùgbọ́n àyẹ̀wò kí ni orúkọ tí wọ́n á pè họ́ọ̀lù yẹn? Ẹ̀rí pé orúkọ míì ni wọ́n á pè, ibi táwa yìí ni wọ́n ń pè ní Muhammad Rasulullah. Inú Ànábì ọmọ dùpẹ́ fẹ́ gbà mí lálejò inú ilé mi náà lè tún gbà mí lálejò sí. Asbibi barira ufi asbibi wakafani asbibi wabita asibibi Sheikhu Tijani. La ilaha illallah, la ilaha illallah. President lọ láwọn fọlọ́run ṣọ́ ń tẹ wá láti Abuja, láti Kano, Ọ̀ṣun State, Ọ̀yọ́ State, Ogun State, gbogbo Republic of Benin. President yìí láwọn fọlọ́run ṣọ́ yín o, ọba tó ṣọ́ yín dé yà yín láyé àtàláfíà. Tá a fi parí programu yìí tẹ́ fi padà sílé aburú kankan ò ní ṣe ẹnì kankan ni wa. Qalbi lahu wa marami wa qalbi kulla ni rabbi fatarakini ubayda zura'ata duna tawani. La ilaha illallah, la ilaha illallah. Tamalu ya alubi wa yamurka bil ghubi وما يوزك بالقرب لآل الله تجاني. لا إله إلا الله، لا إله إلا الله. طريق إذا أجل لك شوق فأبنى لك الخلق ومن تحتي ومن فوقي سواه شيخ تجاني. لا إله إلا الله، لا إله إلا الله. حق قدره ومقداره العظيم. ẹ̀rọ kẹjá ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìyókù ànábì yẹn kéré. sallallahu alayhi wa sallam. Amaki is also a legend. Take it or you leave it. It's also a legend. Azakir Ismail Tio common. Okay, can you also a question is a legend. Eba Mosu Yedani Magbati Babole. Eyuban Muhammad is a legend. Azakir Ismail Tio common.
You never disappoint us. Kì í ṣe lánàá tán bá pé gbogbo wa tán bá ní ẹ sọ̀rọ̀ ẹ kò dákọ̀ ànábì with just keynote nínú àwọn ọ̀rọ̀ yín àwọn ayé ó dé ṣàǹfààní. Abẹ́lóhùn intẹ́ ń ṣe iná ní kẹ́ ṣe dọ̀jú alẹ́. Àmín. Ẹja ṣe amínà. Àmín. Àdúrà tá a máa ń ṣe yẹn pọ̀ o. Ọlọ́run jẹ́ ṣe dọ̀jú alẹ́. Èyí tẹ́ ṣe ikún wa lówó lẹ́ẹ̀kan sí. Ẹ dákun torí Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán sọ lẹ́ẹ̀kan yẹn ẹnu lè gbé mi àbí kí n má di nínú tí wọ́n kọ fún mi gẹ́gẹ́ bíi pé moderator lásán lè mi tí wọ́n kọ lé mi lọ́wọ́ ni. Lẹ́nu wọn bá wá yìí láti ẹnu president mi lakọ́jà kùnlé ilé afi màwùnsà tẹ́yìn ní pẹ̀lú salat al-fati odidi ẹrú Ọlọ́run ọba mi tọ́lọ́run jogún àyè fún ni wọ́n ní. Ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹni tó bá débi báyìí náà yóò mọ̀ pé Islam is moving higher. Islam is beyond what you are thinking pé bó ṣe rí lánàá ni. Tàbá débò mi àwùjá mọ́ṣáláṣí ni wọ́n lò lágbó alágbó sálálá ilá pẹ̀lú tẹ́ bá wọ bí kẹ́kọ̀ọ́ ṣe sálálá alaihi wasallam àdè máa wọ̀nyí kẹ́ máa sọ̀rọ̀ lọ Yorùbá ní Muhammad afáàtọ́ lọ́n jogún wọn bí báyìí wípé gbogbo ẹ̀ tó bá dé bí báyìí ilé ànábì lóde fadilatu Sheikh al-Karim al-Alim al-Allama Sheikh Ahmad al-Mukhtar Ibrahim Ayinla Muhammad Rasulullah. Ẹ dákun lẹ́nu gbogbo wa yìí kasi la kan jakun lódìdí aládìwo laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. bismillahir rahmanir rahim li'ilafi quraish ilafihim rihlatash shita'i was-sayf falyabudu rabb hadzal bayt alladhi atyamahum min ju'in وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. آمين متى آمين 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 يا الله.